àmín. Kódà lọ́pọ̀ ọgbà a lè máa ṣètò báyìí kankan ní wọn ò ní pè bó ti wulẹ̀ kó mọ́. Tá bá ti wá parí wọ́n wàá pè mí sórí nọ́mbà tó ti wà lórí platform yẹn. Wípé tí mo gbé wá sórí ètò yẹn àwọn fẹ́ ràn án lọ́wọ́. Ṣé ti ẹ̀rí yẹn kò jẹ́ tuntun mọ́ ná? Ọlọ́run ló ṣe ìkànnì bẹ́ẹ̀ tí kan ń lò fún àwọn ọ̀pọ̀ ènìyàn bẹ́ẹ̀. Kọ́ ló mú gbàgbé wa náà tí Ọlọ́run lò wá fún. Àmín o, àmín o. Ṣé wàá ní màmá tó jókòó? Arábìnrin kan wọ́n wà nílùú London, wọ́n ń pè wọ́n ní Abímbọ́lá Ọbásànyà. Mi ì rí wọn ní ìgbésí ayé mi o. Àwa parí ètò. Wọ́n wá ní pé Babátúndé Balógun wọ́n ní arábìnrin tó yẹ gbé wá yẹn àti ọmọ ẹ̀ wọ́n mọ̀ fún wọn ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ní oṣooṣù fún odidi ọdún kan. Ẹ̀yà Israel ẹ ti gbà tó oṣù mélòó báyìí? Ọlọ́run jẹ́ ṣe mistake. Kí lẹ wí mà? Ẹ̀yin kọ́ àwọn tí ń record ni. Ó kọ oṣù mẹ́ta lẹ́yìn eléyìí. Ẹ ti gbóṣù mélòó báyìí mo bí yín? Ẹ ti gbóṣù mẹ́sàn-án. Oṣù kẹsàn-án lẹ wá gbà yìí. Owó tó wà lọ́wọ́ mi owó oṣù kẹsàn-án lélẹ́yìí. Tó ti fún yín ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. Àbí bẹ́ẹ̀ kọ́? Àbálògòdò. Gẹ́gẹ́ bí ìrírí mi nínú ayé. Mo rí i pé aláàánú pọ̀ láyé. Wọ́n pọ̀. Ṣùgbọ́n àwọn tí aláàánú ó ṣàánú fún ló ṣọ̀wọ́n. Ọ̀rọ̀ mi ò yà ń lẹ́nu sá. Àgbọ́yé. Aláàánú ṣe kí ni? Ó pọ̀ láyé. Ṣùgbọ́n àwọn tí àwọn aláàánú ó ṣàánú fún àwọn èèyàn náà wá wọ́n. Kọ́nà ọkà wà mọ́ wọn tí wọ́n ṣàánú fún. Ṣé wáyé kan wọ́n? Kọ̀yẹ́ kí wọ́n wọ́n. Èèyàn tó fàtọ́ fi wọ́n lélẹ̀. Ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì aláàánú tó fẹ́ ṣàánú fún èèyàn kò ní fara hàn gẹ́gẹ́ bí aláàánú. Ìdánwò kékeré náà kò gbé síwájú ẹ̀ tó fẹ́ ṣàánú fún. Ènìyàn wá lélẹ̀ tí ò bá ṣe pé ó bá jẹ́ pé ẹni tó kulẹ̀ pè níye tẹ́lẹ̀ tí Ọlọ́run kulẹ̀ ṣàánú ẹ̀ tí ìpìlẹ̀ ṣèyàn bí tẹ́lẹ̀ yóò wá ṣubú sí agbami ìdánwò yẹn kò ní mọ̀ pálá àánú òun ló ti dé. Ṣé o ní sí yín bá? Àgbọ́yé. Aláàánú pọ̀ láyé àwọn tí wọ́n ṣàánú fún ló ṣe kíni lọ́sọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ti ṣàánú tó kàdánwò láti bẹ̀. Lára àánú tí ń ṣe. Bẹ́ẹ̀ ni ẹ tẹ́lómi ṣe láàánú náà ló tó bá tiẹ̀ jẹ́ yàwó pé ẹ wò wọn ṣàánú mọ́ ṣe àmọ̀pá láàánú ni ó ti kó bá wọn míì. Bẹ́ẹ̀ni. Ẹni pé aláàánú ṣe kíni ó pọ̀ láyé àwọn tí wọ́n ṣàánú fún ló ṣọ̀wọ́n. Ṣé ẹ rí pé àánú kan lélẹ́yìí? Àánú ni. Abímbọ́lá Ọbásànyà kò bá arábìnrin yìí tán o kò mọ̀ wọ́n rí o wọn mímí náà rí o kí wàá mọ fún yàn ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lóṣooṣù. Now ṣé bí opó ni yàbí orópó ni wọ́n? Àwọn fámìlì ọkọ yín ṣé wọ́n ṣe léyìí? Wọ́n ṣe? Wọ́n ṣe? Àbẹ́ mọ Abímbọ́lá Ọbásànyà London rí? Wọ́n wá nípa àwọn ṣàánú wọn fún odidi ọdún kan ẹlẹ́ẹ̀kẹsàn lélẹ̀ tí wọ́n kéré ẹlòmíì wọ́n ti ra irinṣẹ́ fún lórí ètò náà ni ẹlòmíì pẹ̀lú mo ti fẹ́ kà ẹlòmíì gbẹran léyà lọ́dọọdún pásítọ̀ gan ló tó rẹran léyà fún ẹlẹ́ka yẹn ní ọdọọdún tí ò fọ́ ni. Ó ní pé aláàánú pọ̀ láyé àwọn tí wọ́n ṣàánú fún ẹ̀rí pẹ́lòmíì yóò bàbá mi ẹ má bínú pé mo tún sọ tí mo sọ yìí o ẹlòmíì nípa pé ìgbéraga tó ní tàbí kékeré díẹ̀ tọkàn fi tọ́ lẹ́nu wò tí ó mọ̀ pé alágbálúgbó orí wà tí aláàánú fẹ́ ṣe òun yóò wá wéwò ìgbéraga. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ tó so mọ́ tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ orí àánú gbà nínú ayé tí ó mọ̀ pé àdúrà àwọn ti gbà tipẹ́ òun lòun ò ṣe kíni lòun ò yẹra àwọn o. ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún rẹ o kò sígbà tó ìbá tẹ̀mí lọ́wọ́ bàbá mo máa wò pé odidi ọdún kan tí ó sì tẹ̀tì ẹ̀yin ní àbá ń kówè fún ìyá ẹ bá mi kó fún wọn pé ẹ wà bá ṣe máa ń kalẹ̀ o ẹ bá ka 1,000 2,000 3,000 ẹ bá mi kó fún wọn ẹ wà bá mi dúpẹ́ lọ́wọ́ ìyá àfẹ́ Abímbọ́lá Ọbásànyà gbogbo ọ̀tá ń sọ̀rọ̀ náà wọ́n máa da yín mọ̀ dáadáa kò sẹ́ni tí ò mọ̀ yín nù wọn. Tọ́ ẹ gbọ́ ẹ̀sùn tí àwọn ọmọ yìí dá yẹnìyẹnì ká ni ó sì mí ní àkọ́kọ́ dúpẹ́ fún ká tó kó fún wọn ilé ìṣojú tèmi bẹ́ẹ̀ tí ẹ ti ṣe tẹ́lẹ̀ òṣojú mi. ilé ìṣojú yín. tí màmá yìí náà sì jẹ́rìí sí pé mo ti gba 9,000
ìkẹsàn rè láì ṣiṣẹ́ oṣù láì ṣiṣẹ́ fún wọn bí kankan. alẹ́ romi sọ pé rọ́là ń pa fáwọn owó èlò sọ pé rọ́là ń pa. ìrọ́kọ̀ lélẹ̀ o lọ́bí nàìlá yìí o nàtúrù ni o ẹni tí ń kọ́ sàdúrà fún lẹ́ni ó kówó ilé màmá wa fún odidi ọdún kan ọ̀pọ̀lọpọ̀ tí ń gbáṣẹ́ orílẹ̀-èdè ní ìsìn yàtọ̀ sí sẹ́jọ. Èló ni owó oṣù rẹ̀? Èló owó oṣù rẹ̀? Ká má sọ̀rọ̀ jù, èló lowó àtẹ̀ndáàsì ilé epo? Ilé epo yóò dà fún yín bàbá. Ọ̀pọ̀ ẹlòmíì èló lowó síkírọ́rìtì rẹ̀ lóṣù? Lóṣù n tẹ́ fi dúpẹ́ fọ́lọ́ nìyẹn ẹ mọ̀ pa àánú lè rí gbà. Ẹ bá fọṣọ ẹ bá fabọ́ ẹ sọmọ ọ̀dọ̀ ńlé rẹ̀. Ìdínú tàdúrà fìtọ́ sí bá a ṣe bí a ṣe àdúrà ti mọ́ o. Ó ti mọ̀ wàláì. Ó lóun fún yín ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún fún odidi ọdún kan. Ọdún kan. Ọlọ́run ó fún un láì mọ iye ẹgbẹ̀rún fún odidi ìgbésí ayé rẹ̀. Àmín àmín àmín. Sí ò ní jọfọ̀. Ọ̀fọ̀ kọ́. Arútú pawó ni wọ́n sọ pé wọ́n pe fá. Àṣẹ. Arìngbẹ̀rẹ̀ kò fà lọ́nà ní orúkọ tá a pèsè ọ̀dàrà. Àmín àṣẹ. Ajíkóre gbogbo wọlé lórúkọ táwọn ìyá mi àjẹ́ ń jẹ́. Kábíyèsí. Àtẹ̀wé àtàgbà ní sárẹ́yìn kò sùn lóore. Bá a bá gbálé tá a bá gbòde àkìtàn lá darí rẹ̀ sí. Arábìnrin kí lẹ pé? Abímbọ́lá Ọbásànyà. Abímbọ́lá Ọbásànyà ní London. Ayọ̀darí rẹ̀ ayọ̀sọ́dọ̀ rẹ̀. Àmín. Ọgbọ́n mi o ọgbọ́n mi o èmi ṣe é bí kíní ìṣe wa ń bá tẹ́gùn rìn bẹ́ẹ̀ náà ni ó sì ọ̀rọ̀ rẹ ìfẹ́ rẹ àti gbogbo rẹ̀ yóò ṣe bá tẹ́gùn rìn tíwọ́ náà ó sì tún pàdé aláàánú. Àánú kì í tán o. Arábìnrin Abímbọ́lá ni mo ń sọ owó ò ní tán lọ rẹ̀. Àmín. Kò ní kábàámọ̀ tí ń ṣe. Àmín Jésù. Ọmọ rẹ̀ ò ní kú o. Àmín. Oná ò ní kú o. Lágbára Ọlọ́run kò ní rógun àkóbá mi lọ́wọ́ yóò níbẹ̀ yẹn ti wulẹ̀ orí oko ní wọn ló kéré ọjà tàbí kápẹ́ lọ́jà yóò kó èrè ọjà délé yóò kó kòtò nílé kó tán tó bá pọ̀ bá a kọ́lé sọ́hún tá a wá ṣe àwọn ọmọ rẹ̀ ó sì tún mọ̀ bá Ọlọ́run ò ní fi ilẹ̀ ńgbà kọ̀ọ̀kan. Ìyá wa owó ọ̀nì lè sojú tèmi o 15,000 naira. Kì í ṣe rọ o ẹni máa kàn kọ́. Ẹ máa kà kọ́ kẹ́mẹ́ lé ẹ̀ kà bá ṣe wọ́n ṣe. Irọ́ ò sí ń bẹ́ẹ̀. 1,000 2,000 3,000 ó di mẹ́rin 4,000 ó di márùn 5,000 ó di mẹ́fà 6,000 ó di méje ó di mẹ́jọ ó di mẹ́sàn-án ó di 500 lé ó di mẹ́wàá ẹgbẹ̀rún mẹ́wàá ni ẹ̀yọ ẹgbẹ̀rún kìíní èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún àkójọpọ̀ rẹ̀ 15,000 naira. Ó yẹ ìnáwó kẹgbàá. Kò sí ẹni tí ọmọ yín ó. Bẹ́ẹ̀ni ẹ bá kó fún ọ. Ọjọ́ mẹ́jọ méjì àti ọjọ́ méje méjì wàhálà ìbéyàn ìbásọ̀pọ̀ ní ọgbọ̀n ọjọ́ ni. Ọgbọ̀n ọjọ́ ni ọjọ́ mẹ́jọ méjì. ẹ mú báyìí rò wà láyé. Ọjọ́ mẹ́jọ méjì. Ọjọ́ méje méjì. Ọjọ́ méje méjì. Ọgbọ̀n ọjọ́ ni. Kábíyèsí Ọlọ́run. Ẹgbẹ̀rún mẹ́wàá àti márùn-ún mélòó wọn pè mẹ́ẹ̀ẹ́dógún yàwá. Ẹgbà. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ ìyá Abímbọ́lá Ọbásànyà. Ìyáàfin mọ́mí Abímbọ́lá nílò òyìnbó lórúkọ Jésù ẹ̀kọ́ irú òkú délé o. Àbọ̀ ọlọ́mọ dájú lórí ayé yín lórúkọ Jésù bí ò ní bá yín lórúkọ Jésù ìgbéga ńlá tó ṣe wípé àti ẹlẹ́rù rárá níbi sẹ́yìn lórúkọ Jésù Ọlọ́run bá mi fẹ́ fún yín ẹ̀yin náà mọ̀ rí àánú gbà àánú ò mọ̀ wọn àánú ò ní wọn yín lórúkọ Jésù ilé iṣẹ́ Praise Radio lórúkọ Jésù yóò túbọ̀ máa lọ sókè nígbà tí mo débi mo ní Israel mo ní bọ̀dà ń lọ níbi wọ́n yà mí lẹ́nu gan inú mi wá dùn lórúkọ Jésù yóò túbọ̀ máa tẹ̀síwájú lórúkọ Jésù yóò túbọ̀ dín ńlá ju báyìí gan ti lérò lọ lórúkọ Jésù yóò túbọ̀ dín ńlá ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà dáàdì wa náà lórúkọ Jésù ẹ pẹ́ fún wa lórúkọ Jésù Ọlọ́run wà pẹ̀lú Ọlọ́run náà ní fẹ́ tí bá ti sign out báyìí sìn náà àwọn àjò láàrin ìṣẹ́jú kẹ́dẹ̀ wọn lórúkọ aláṣẹ ìgbòlùdarí ìkànnì tá a wà yìí Prince FM Radio.